láyé lónìí pẹ̀lú àwọn obìnrin ọlọ́mọ kan ń bẹ ọlọ́mọ mẹ́ta ń bẹ wọ́n ó sì débì kan wọ́n sọ pé láwọn ò ṣe mọ́ nínú nǹkan tí wàá máa ba yìgì jẹ́ dákun lọ sọ tọ́ ọ bá ti lè sọ wàhálà ọ̀lẹ́ ní problem ẹ ti fò kan nínú rẹ̀ nítorí lára àfà mùsùlùmí àti mùsùlùmí ríra wọn mo fẹ́ fẹ́ mùmíní àti mùmíní ríra wọn mo fẹ́ fẹ́ ẹ ti wá wọnú rẹ̀ báyìí àmọ́ nínú nǹkan téèyàn gbọ́dọ̀ sọ́tọ̀ mú dání kóbìnrin gidi tó já sí pé yóò fi máa lò sẹ́mi ayé ẹ̀ tí ò ní jẹ́ káyé rẹ̀ ó dàrú máa lọ́wọ́ ìkíní nínú ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم. akí ọlọ́run púpọ̀ alhamdulillah. lẹ́yìn kíkí ọlọ́run akí àwọn afáwa ọlọ́run bá kẹ́ wọn. àmín ya Allah. àwọn tí wọ́n ti lọ ọlọ́run mọ́sàbá foríjì wọn. àmín ya Allah. àwọn tí wọ́n ń bẹ láàyè wọn ọlọ́run mọ́sàjẹ́ kan ló pẹ́. àmín ya Allah. wáwo lálùbáríkà àwọn tí wọ́n rólé. a kí gbogbo àwọn bàbá tí wọ́n wà níkàlẹ̀. èyí tí wọ́n ní ká máa ṣe yìí nílọrin ní àhín èyí lákọ́kọ́ mi láti lè ṣerú ẹ̀ láìsùn báyìí tí ń jásí wípé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a lè máa dákọ tó sì jásí wípé kò sẹ́ni tí ń bẹ níjókòó yìí tí ò ní kíkí lọ́dọ̀ wa. hayyakumullah. àmọ́ bọ́lọ́run ṣe kádàrá tó gbé wáyé tán ní ká máa sọ̀rọ̀ torí kádàrá Ọlọ́run ni. a kí gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń bẹ níkàlẹ̀. damallahu hayatahum. atẹnitá mà àtàwọn tó já sí pé wọ́n láàyè lọ́dọ̀ Ọlọ́run tí gbogbo ayé mà wọ́n. insha Allah. tí wọ́n fi kíkì wọn tán fi ń dàpọ̀ mọ́ tàwọn ẹni ọlọ́mọsábà kí. àmín ya Allah. èyí tó ló wọ́n bá gbé iṣẹ́ láàyè dẹ̀ra tí kálukú ti ń lo dáwùlà rẹ̀ Ọlọ́run ní yẹ dáwùlà àwọn yín lọ́wọ́ láéláé. àmín ya Allah. gbogbo tí kálukú ń pè lọ́tọ̀ọ̀tọ̀ because ẹni ẹ̀sà lèyàn máa ń bá láàyè ẹ̀sà èèyàn ní ilẹ̀ fi dìde láti wá dá ọmọ ẹ̀sà lóhùn gbogbo ń tọ́lọ́run fi sàyín lẹ́sà Ọlọ́run ní gbà lọ́wọ́ yín o. àmín ya Allah. àdẹ́nìkan mà àmọ́ ìkàlẹ̀ tó wà nílẹ̀ yìí gbogbo kálukú wa látòkè dókè àfa àgbàlagbà àwọn àfa ńláńlá àwọn òpó tí wọ́n gbà lọ́rin mú ni wọ́n bẹ́ ń kalẹ̀. damallahu hayatahum. Ọlọ́run mọ́sá jẹ́ ká rí yín pẹ́. àmín ya Allah. Ọlọ́run má dàgbà rú wọn yín lọ́wọ́. àmín ya Allah. bisimilayi náà àtàyìnà. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. lónìí náà ni Alhaji wa kọ̀mọ́ndà Abdulrazak. mo ní bó ṣe wọlé àtó bá a ṣe ṣe wàhálà tó wàláì máa sì dá ìsàn yín tẹ bá sì dá ìsàn òun náà sì jọ yín lójú mo ní dákun má jọ mí lójú o so kò sí nǹkan tó jẹ́ nǹkan ìjọjú nígbà kódà kó ṣàdúrà ẹ̀ sì bá wa ṣe bọ̀tì ní ìjẹ́ àfáà báfa bá débì kan tán bá gbé spíkà fún tán bá ní ọ̀sàdúà wọ́n fẹ́ tẹ̀sí ọpọlọ rẹ̀ wò ni afa àtórí ẹ̀ bá pé fatia lásán kọ́ ní ọkẹ́ nítorí sọmọ fatia la lọ́ọ́ fi sọ̀rọ̀ tó bá fẹ́ ké fatia ní ọ̀tún wá ké pẹ̀lú ẹ̀kọ́ kí ṣe pé alihamudulilayi náà ẹni tó ní o ké fatia náà mọ fatia tẹ́lẹ̀ àmọ́ níyì tí à ń ṣe lọ́wọ́ àwọn ò ní láǹfààní àti mú spíkà lọ́la àjòkó gbogbo nǹkan bá ń ṣe lójú agbo náà làádìjọ́ máa ṣe
àmọ́ yìí tọ́lọ̀ ní ká l'opportunity àti lè gbámú yìí ní mẹ́sẹ̀gì kékeré tí mo kàn fẹ́ pass fún àfàwà ọkọ ìyàwó àti ẹ̀jẹ̀ wa tá à ń pè ní ìyàwó torí ibi ìnáwó ìgbéyàwó làwà ọ̀rọ̀ ṣókí níwọ̀nba ẹ dákun ẹ ti gbọ́ wáàsí àmọ́ iyì wáàsí fẹ́ni tí wọ́n bá ṣe fún òun náà ni kó lo wáàsí bẹ́ẹ̀ bá gbọ́ nínú àwọn táwọn afá máa ń sọ fún wa pé wọ́n ní wàmí iná sí èrì làyíkímà orin kíkọ gan wáàsí bẹ́ẹ̀ ká tó wá sọ wípé àfáà ti ń ṣe wàhálà tá ń sọ̀rọ̀ bá ṣe ń sọ látàárọ̀ yẹn ìwọlé mi ńgbà tí mo wọlé orí wáàsí la bá wọn kò sí wáàsí nǹkan tó já sí wípé eléyìí zikiru lè mọ àvásù ni nǹkan tẹ́ gbé sórí tẹ́ mọ̀ lò lọ láíláí ni gbogbo wa pélé ní nísìnyí tó bá tásìkò kan ẹ̀ ní kálukú wa ẹ̀ mọ́ ẹ kú náwó àná nìkan ló kù ó kú bẹ́ẹ̀ sí fẹ́ sílé yín ló kù àmọ́ yìí tí mo kàn fẹ́ páàsì sí nínú ẹ̀ tí mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ mú dání ọlọ́run sọ fún ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam àwọn òfin ọlọ́run tí bẹ lára ìgbéyàwó ẹ ti tọ́ lẹ fi lọ mú tẹ́ mú torí wípé ọ̀pọ̀ ayé tó di dákúdákú lẹ́nì àwọn òfin yìí ni làwọn èèyàn ò tẹ̀lé mọ́ ló jẹ́ ayé ó di rádaràda ni ló sọ ayé di dàkúdà ẹni bá gbọ́ Kùránì yìí dáadáa tí sì súnmọ́ àwọn àfa tọ́lá opportunity méjì lèèyàn lè ní èèyàn lè kọ́ kó mọ̀ èèyàn lè mọ̀ kó sì súnmọ́ àwọn tí wọ́n mọ̀ káwọn á máa kọ́ pé bọ́lọ̀ ń sì sọ́ọ̀rì àtàrà kíkọ́ máa gbá ọ́ kéwú lọ́dọ̀ ẹlòmíì ó sọ ọ́ dàfa ọ̀nà méjì tí máa wà náà nù ni ẹni ó kọ́ tí ń sọ fún yẹn àtẹni tí ò rí kọ́ tí ń gbọ́ lọ́dọ̀ ẹni tó kọ́ bẹ́ẹ̀ bá wá gbọ́ Kùránì yé dáadáa kò ní tẹ̀rì sínú ìbàjẹ́ táyé wà lẹ́nìí ntọ́lọ́ ń dojúkọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sọ pé bàdà auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. innal muslimina wal muslimati. والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. ẹ wo àwọn òfin Ọlọ́run yìí béèyàn bá lè tẹ̀lé kò ní ṣe mistake nínú ìgbéyàwó ẹ̀ Ọlọ́run ní innal muslimina béèyàn bá fẹ́ marry mùsùlùmí lọ́kùnrin wọn ni kó fẹ́ mùsùlùmí lóbìnrin ipò méjì la wà nínú Islam táwa yìí a ní mọ̀mìnì wà mùsùlùmí wà alimọ́mìnàtì. wàlímọ́mìnínà wàlímọ́mìnàtì. nínú ipò àkọ́kọ́ tí Islam wà ẹni tó jẹ́ mùsùlùmí tó bá lọ fẹ́ mùmìnì yóò ní problem alimọ́mìnínà lìlímọ́mìnàtì bá nàbí ṣe gbọ́dọ̀ ṣe tó kalẹ̀ fún ànábì nìyẹn ẹni tó jẹ́ ẹni tí ń sin lọ́hùn tó mọ lọ́hùn tó já sí wípé wọ́n sọ̀mìtì ara wọn fọ́lọ́hùn tí yóò bá fẹ́ èèyàn irú èèyàn tó sọ̀mìtì ara rẹ̀ fọ́lọ́hùn bẹ́ẹ̀ náà ni kò fẹ́. wal-qanitina wal-qanitat. bẹ́ẹ̀ yóò bá mari kéèyàn ló fẹ́ ẹni tó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn lọ́kùnrin tó náà bá mari irú èèyàn tó níbẹ̀rù Ọlọ́run bí irú rẹ̀ ni kò fẹ́. was-sadiqina was-sadiqati. bẹ́ẹ̀ bá fẹ́ mari nínú táǹpẹ̀ ní marriage nìyẹn
ẹni tó jẹ́ olódodo lọ́kùnrin tó bá lọ fẹ́ òpùrọ́ lóbìnrin wọ́n ní problem ìgbéyàwó. was-sabirina was-sabirati. béèyàn bá fẹ́ mari nínú téèyàn lè fẹ́ ẹ máa wo àwọn nǹkan tọ́lọ̀ ń kà kalẹ̀ yìí bí mùsùlùmí bá fẹ́ mú mi ní yóò ní problem. torí wípé nǹkan yẹn yóò contradict ara wọn eléyìí n ti ń ṣe kò ní jọmọ yóò mọ̀ pé kí leléyìí mean ó ní kí n mọ kírun lágo mẹ́wàá ṣèbá ti kásùbà ó tún ní kí wàlúwà kan wà kí ló kan wàlúwà pẹ̀lú tí mò ń ṣe yìí mùmíní ló lè rántí pé wàlúwà ń bẹ. àmọ́ mùsùlùmí ó ti kí àsùbà yóò tún mọ àìlà ni so asiri nìkan ni kò mọ̀ pé náfìlà kan bẹ téèyàn ń ṣe lóru gbogbo àwọn nǹkan tó so mọ́ Islam ni ló máa tẹ̀lé. ẹni was-sadiqina was-sadiqat. was-sabirina was-sabirati. ẹni tó lágbàmára tí ó bá mari irú èèyàn tó lágbàmára bí irú rẹ̀ náà ni kó wá. wal-khashi'ina wal-khashi'ati. ẹni tí ó mari tó bá fẹ́ mari ẹni tó níbẹ̀rù Ọlọ́run níbi irú rẹ̀ náà ni kó náà wá. wal-mutasaddiqina wal-mutasaddiqati. was-sa'imina was-sa'imati. ẹni tí gbàwẹ̀ kọkùnrin máa gbàwẹ̀ kí ìyàwó rẹ̀ máa wò pé kí ló ń ṣe yìí gbogbo ìgbà tán bá pẹ́ yóò sọ fún ọ pé wọ́n ń gbàwẹ̀ ní Monday wọ́n ń gbàwẹ̀ ní Thursday ẹni tí gbàwẹ̀ bí irú rẹ̀ náà tó bá fẹ́ ọ ní problem. wal-hafidhina furujahum wal-hafizati. ọmọ pàwọ̀ ọkùnrin tó kóra rẹ̀ níjànú tó bá fẹ́ yóò ní problem. náà. wadh-dhakirina Allaha kathiran wadh-dhakirati. àwọn tí wọ́n máa ń dákọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà tó bá lọ fẹ́ lómìn tí kì í ṣerú ẹ̀ yóò ní pírọ́blẹ́mù ìgbéyàwó. a'adallahu lahum maghfiratan wa ajran aziman. nǹkan tí ń bẹ lára ìgbéyàwó nìyẹn ajé kọ̀mọ́ndà ẹ ti wá yan ti yín báyìí nínú ń tẹ yàn ẹ ti yàn àmọ́ ètò báwo ni mo ṣe fẹ́ bá a lò Ọlọ́run ní tọ́yàn sọ́nà lórí ẹ̀ torí wípé bàbá dojúkọ yín ẹ ti gbọ́ wá sí àmọ́ ká sọ yìí mẹ́síjì látọ̀dọ̀ tèmi sí yín ni torí n tó bá kálukú wọ bí tí mo fi wọ bí báyìí wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ nínú tí àfa sọ kalẹ̀ rẹ̀ náà. an takuna qaidatan fi qari baytiha. òfin mẹ́wẹ̀ẹ́ wa tọ́lọ̀ ń kà kalẹ̀ rẹ̀ fóbìnrin. hayakumullah an takuna qaidatan fi qari baytiha. ajé Aisha ìṣòro wà láyé lónìí pẹ̀lú àwọn obìnrin ọlọ́mọ kan ń bẹ ọlọ́mọ mẹ́ta ń bẹ wọ́n ó sì débì kan wọ́n sọ pé láwọn ò ṣe mọ́ nínú nǹkan tí wàá máa ba yìgì jẹ́ dákun lọ sọ tọ́ ọ bá ti lè sọ wàhálà ọ̀lẹ́ ní problem ẹ ti fò kan nínú rẹ̀ nítorí lára àfà mùsùlùmí àti mùsùlùmí ríra wọn mo fẹ́ fẹ́ mùmíní àti mùmíní ríra wọn mo fẹ́ fẹ́ ẹ ti wá wọnú rẹ̀ báyìí àmọ́ nínú nǹkan téèyàn gbọ́dọ̀ sọ tọ́ mu dání kóbìnrin gidi tó já sí pé yóò fi máa lò sẹ́mi ayé ẹ̀ tí ò ní jẹ́ káyé rẹ̀ ó dàrú máa lọ́wọ́ ìkíní nínú ẹ̀ ní. an takuna qa'idatan fi qari baytiha. obìnrin gidi máa jókòó sílé ni o kò gbọ́dọ̀ máa kúrò nínú ibi tọkọ rẹ̀ bá fi sí nínú nǹkan àkọ́kọ́ nìyẹn. lazimatan limigisaliha. ntọkọ rẹ̀ bá rán ẹ pé lágbájá ibà ni o máa ṣe èèyàn gò fọkọ ni. gbogbo ìran ẹni tó bá gbọ́n kì í jókòó sílé ọkọ pẹ́ kọ́ lọ́jọ̀gbọ́n lọ́kọ rẹ̀ ìwọ náà fẹ́ wù ọgbọ́n pẹ̀lú ẹ̀ ọ́ padà bára rẹ̀ kó òmùgọ̀ ni. naam. la yakthuru su'uduha wa hubutuha. obìnrin gidi ò gbọ́dọ̀ máa ṣe fòfòfòfò ìwọ ni kí wọ́n rí lọ́jọ́ ọba ọtún ti kó ń bẹ́ẹ̀ wọ́n ti bọ́ ọ ní kùntù mo fẹ́ dà mo fẹ́ ṣe kíní kan náà ni mo fẹ́ ṣe ntọ́ lé tó fẹ́ bá ní túláàsì ntọ́lọ́ ń bá kádàrá tẹ̀ dá ó bá dá ní ó dá lílọ bíbọ̀ mọ́jì ó da igi rẹ rú sẹ́fò lọ́hùn sọ́fò ní
kì í ṣe ń tó dáa fóbìnrin. أن تكون قليلة الكلام لجيرانها. gbogbo ibi tọ́lọ́ bá ní kó sọ̀kalẹ̀ sí kéré lọ́rọ̀ fáwọn èèyàn tí wọ́n bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n pọ̀ lọ́rọ̀ jù bóbìnrin bá obìnrin yọ ọlọ́ọ̀kan sọ pé ó tún dénú pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ àyẹ̀tò gbọ́n tí ó sọ lónìí kì í sóbìnrin gidi. now وأن تحفظ بالها في غيبته وحضوره. dákun ọ̀pọ̀ obìnrin lónìí tí ò bá sọkọ rẹ̀ lé olórí ibú tún ti lọ àtọmọgbà tí ó dé olórí ibú ní kálukú hámánu lónìí ẹni tí wọ́n ń tẹ́ lọ́rùn tó ń ṣe gbogbo nǹkan fún tó ń ṣe gbogbo ẹ̀ tó bá tún déjà mọ́ ibi táwọn kan ti ń bú ọkọ wọn náà ó sì tún máa tẹ́tí ẹ lẹ̀ wọ́n ní kó sọ ẹ̀yìn ọkọ rẹ̀ bí ìgbà tó ń sọ lójú ẹ̀. وأن تطلب مسرة زوجها. ntí ó ṣe pàtàkì jù lára obìnrin gbogbo ntọ́kọ rẹ̀ bá sọ fún ọ pé lágbájá ibi ni ọrìn sí mọ́ débi ntóní ọmọ ṣe yẹn ni kò máa ṣe o. ألا تخون زوجها في نفسها. èyí tó gbọ́dọ̀ mú ní pàtàkì jù rí ọkọ rẹ̀ bí ìgbà tó ríra rẹ̀ ni. Ìyàwó Aisha àní nǹkan míì tá a fẹ́ sọ fún yín tó jù yẹn lọ àfàwà kọ̀mọ́ndà ẹ̀gá wọ́n ti gbọ́kọ̀ níbẹ̀ ń bí látẹ̀ka èyí tí ó jọmọ́ ti títí táwọn afá. Yakumullahu. ẹ dákun nítorí ọlọ́run ẹ sọ ọlọ́run lára ọmọ tọ́lọ́run fi tì í torí nínú ìrìn àjò kí làwọn kọ́ là gẹ́gẹ́ bá ti ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n ti sẹ́ndì fọ́tò wọ́n ti ṣe kinní kan ẹ̀yin ni ẹ júwe ara yín bẹ́ẹ̀ ṣe rí lọ́dọ̀ ọmọ yìí tòrọ́ lọ́n ti júwe rẹ̀ fún yín lára yín gbogbo ń tọ́lọ́ ń júwe rẹ̀ lára yín ọlọ́run ní jẹ́ pàdé ìbànújẹ́ ń bẹ̀. Àmín ya Allah. àdúrà náà ni ká ṣe Yakumullah. èyí tí a ṣe yìí ọlọ́run jẹ́ àpàdé ìdùnnú ọlọ́run níbẹ̀. Àmín ya Allah. ọlọ́run má jẹ́ àpàdé ìbànújẹ́ látara rẹ̀. Àmín ya Allah. èyí tí àwọn bàbá wa tí wọ́n ti so pọ̀ tán tó fẹ́ so pọ̀ lónìí ọlọ́run má ṣàṣì ní yìgì tí ó lálùbáríkà. Àmín ya Allah. tí a mọ̀ wí tí ó mọ̀ tẹ̀lé. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. kó bí wọn. Kó bá kọ́ kó bá bò sílé kọ̀mọ́ndà. Má ṣe ìyàwó nígi tí ó lè so. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Kó bá kọ́ kó bá bò sílé ọkọ rẹ̀. Má ṣe ìyàwó nígi tí ó lè so. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Kó bá kọ́ kó bá bò sílé ọkọ rẹ̀. Má ṣe ìyàwó nígi tí ó lè so. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Kó bá kọ́ kó bá bò sílé ọkọ rẹ̀. Má ṣe ìyàwó nígi tí ó lè so. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Kó bá kọ́ kó bá bò sílé kọ̀mọ́ndà. Kó bá kọ́ kó bá bò sílé kọ̀mọ́ndà. Má ṣe ìyàwó nígi tí ó lè so. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Ọlọ́run jẹ́yàwó lóyún kò bímọ. Kó bá kọ́ kó bá bò sílé ọkọ rẹ̀. Má ṣe ìyàwó nígi tí ó lè so. Kó ṣèyàwó nígi tí ó lè so. Kó ṣèyàwó nígi tí ó lè so. Má ṣèyàwó nígi tí ó lè so. Kó ṣèyàwó. Kó ṣèyàwó. Má ṣèyàwó nígi tí ó lè so. Má ṣèyàwó nígi
léso náà ní tèmi ń wí nù kó ṣe ìyàwó nígi tí ó tún léso dèdè ní tèmi tún wí nù kí ni wọ́n jọra wọn nìyẹn. ọ̀nà lẹ́tọ́ wà náà.